òun ló bí gbogbo wa àwọn ọmọdé máa yá kí ìlàlẹ́ fún wọn. ilé máa tún ga o kàyéfì ńlá olórí aṣíwájú ẹlẹ́sìn kan ọ̀jọ̀gbọ́n àfáà kan ló máa jáde ó máa sọ̀rọ̀ ó sọ wípé apànìyàn ní baba ńlá wọn pé gbogbo àwọn mùsùlùmí pátápátá pé ọmọ apànìyàn ni wọ́n ó dẹ̀ sọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ ó fi ẹ̀rí ẹ̀ múlẹ̀ nínú kùránì bàbá akéwùgbà gold àti àfáà Ọ̀nàdòdó TV ẹ gbọ́ kí lẹ́rí sọ sọ́rọ̀ yìí mo fẹ́ jẹ́ kí mo fẹ́ kẹ́ dá sí ẹ bá mi pín fídíò yìí kó kan bàbá akéwùgbà gold kó kan àfáà Ọ̀nàdòdó TV kí wọ́n sọ kí ni wọ́n rí sọ sọ́rọ̀ ṣé lóòótọ́ apànìyàn ní baba ńlá wọn ọmọ apànìyàn ni wọ́n ẹjọ́ torí ohun tẹ́yìn méjèèjì bá sọ màá gbàgbọ́ evangelist náà ti sọ̀rọ̀ kí ni ohun tí wọ́n sọ ẹ jẹ́ ká lè jọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin kẹ́yìn náà kẹ́ sọ èrò ọkàn yín gbogbo ẹni tó máa wo fídíò yìí pátá ẹ má ṣàlàyé sọ ẹ̀kọ́ tàbí méjì sí ọ̀rọ̀ yìí ẹ gbọ́ ṣé ọmọ apànìyàn náà nẹ̀yìn náà torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan náà èmi ò kì í ṣọmọ apànìyàn ṣùgbọ́n ẹ̀yin ńkọ́ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí báyìí ni máa tó mọ wíìsì tí ẹ máa sọ ní kọ́mẹ́ǹtì ẹ ṣé yóò dára fún wa ó yá lókè lọ. wo tún wá gbọ́n tó gbọ́ yìí ọmọ méjìlá nẹ́bí ádámù bí ó bí hábílà ó bí kábílà pa hábílà ó sì bímọ tẹ́ kú gbogbo apárápátá àwọn ọmọdé máa pààyàn ní wa. létún wo bí tá ti ń wò ó hábílà kò bímọ tẹ́ kú yìí tó jó lórí yẹn náà nẹ́bí ádámù náà nù. kábílà òun ló bí gbogbo wa àwọn ọmọdé máa yá kí ìlàlẹ́ fún wọn. mo kí wa pé a kú àyájọ́ ọjọ́ tòní àtàná ni àwọn èèyàn ti ń sẹ́ndì fídíò arákùnrin mùsùlùmí yìí sí wa tí ó ti ń sọ wípé ọmọ méjì ni ànábì ádámù bí ni ádám bí pé kábílà àti ábílà ìyẹn Cain and Abel sọ wípé Cain pa kábílà pa ábílà ìyẹn ni pé Cain pa Abel so Abel ò dẹ̀ bímọ pé ọmọ Cain ni òun pé ọmọ apààyàn ni òun jẹ́ pé gbogbo àwọn pọ́mọ apààyàn làwọn ṣẹ́rí mi ò lè blame àáfà yìí mi ò lè blame wọn o ṣẹ́rí kódà a gbọ́dọ̀ blame mùsùlùmí kankan lórí statement yẹn why Muhammadu gangan ni ká wádìí òun ló dá wàhálà yẹn lẹ̀ òun ní kó bá wọn mo sọ fún yín pé gbogbo tí Muhammadu kọ́pì nínú bíbélì kó farabalẹ̀ kọ́pì ẹ̀ iná ló fà á tí ò jẹ́ káwọn mùsùlùmí ní òye kíkún nípa nǹkan tó fẹ́ máa sọ so gbogbo ìgbà tó bá ti ń ṣe irú nǹkan báyìí ìpìlẹ̀ ní ká máa padà sí now bàbá yóò mọ̀ wípé ọmọ méjì kọ́ ni ádámù bí ádámù sì tún ní ọmọkùnrin kan tó ń jẹ́ Seth ẹ lọ wo inú ìwé Genesis chapter 5 ádámù ní ọmọkùnrin kan tó ń jẹ́ Seth nínú descendant Seth ni Noah ti wá ni Abraham ti wá Ismail ní descendant tiẹ̀ Noah náà ní descendant tiẹ̀ now nígbà tó di àkókò ìkún omi from Genesis chapter 6 lọ síwájú ẹ rí i pé Noah àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta àti aya Noah àti àwọn ọmọ Noah àti aya àwọn ọmọ Noah ló wọnú ọkọ̀ pé Noah ìyàwó Noah ọmọ Noah mẹ́ta pẹ̀lú ìyàwó ọmọ Noah mẹ́ta àwọn jẹ́ ẹni mẹ́jọ ni wọ́n wọ inú ọkọ̀ gbogbo ènìyàn yòókù tó wà ní orí ilẹ̀ iná ni omi gbé lọ àwa generation tá a wà yìí generation Noah ni wá ọmọ ìdílé Seth generation Noah la wà lórí ilẹ̀ so èmi ò kí ń ṣe ọmọ apààyàn so mo dẹ̀ rọ àáfà yìí kó lọ ṣèwádìí lórí nǹkan tí mo sọ yìí mo dẹ̀ mọ̀ pé táàfà yìí bá lọ ṣèwádìí tó wọ́pọ̀ ọmọ mélòó ni ádámù bí ìsídà kó padà wá ṣe correction àbí kó rí i pé ní tí mo sọ yìí ìsọ̀rọ̀ ńlẹ̀ ló jẹ́ kí n sọ ọdún kan báyìí so ẹ lọ ṣèwádìí mo sọ fún yín pé ẹni tí tẹ́ bá ti nínú Kùránì Bible ní kẹ́ ẹ verify òun ní òfin ní perfect answer torí Quran chapter 10 verse 94 ó ní tó bá rú ẹ lójú ń tà sọ̀kalẹ̀ fún ẹ̀wọ̀ Muhammadu lọ bá àwọn tó ti ń ka ìwé wa síwájú
àìwá fẹ́ bá àwọn tó ti ń kàwé síwájú yìí òun ló fa gbogbo rúdurùdu tẹ̀ ń rí tí àwọn èèyàn ń sọ. So mi ò fẹ́ lọ in theology way ló jẹ́ kí n ṣàlàyé ní ìwọ̀nba. Tá bá rí ẹnìkan tó wá disagree pẹ̀lú ẹ̀rí wa yìí ó ṣeé ṣe kí wá padà mú full lecture wá lórí ẹ̀ káwájọ gbé yẹ̀wò. Ọmọ mélòó nínú àbí generation wo òun la wà yìí, ta ni descendant wo làwa tá a wà yìí. Ṣé a wá pẹ̀lú ọmọ Ismaili? Èmi kì í sọ ọmọ Ismaili tó jẹ́ apààyàn o, ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni mí. So Ọlọ́run yìí dẹ̀ ṣàpààyàn. So mo ẹjọ́ ẹ jẹ́ ká máa verify nǹkan tá a bá fẹ́ sọ ká tó máa jáde. Ire o.